Mr. ológun dúdú àbídádì ní ń pè ọ́ kí wàá ló forí àrí fífá láàfin èwo lórin kóńkó jambele bó bá lè dogun kó dogun fódìdí ọba èwo lọ̀rọ̀ asọ́jú àtàrí fi ń láfọ́ba aládé nílẹ̀ Yorùbá sówó lọ ń wá ní àbí popularity mi ò sì rò pé wọ́n gbóyún yín wá tọ́ nílẹ̀ Yorùbá rárá ọmọ aládé ni ọba àti gbọ́ ìran ọmọ aládé yìí ya gbogbo ẹnu palákàrà wọn kì í lódìdí ọba fín àdàlù ẹ̀jẹ̀ ní í ṣe bẹ́ẹ̀ kọrin ọ̀tẹ̀ orin bó bá lè dogun kó dogun kò tọ́ sákéwì èwo lórin bó bá lè dogun kó dogun ọ̀jọ̀gbọ́n akéwì kan ò rádìí ọba fín rí débi tí ó mọ̀ lùlù ogun ọlọ́gbọ́n orí ní kọrin orin ewì ní ká kọrin ọgbọ́n sí ní létí àti gbàmọ̀ràn kárọ́gbọ́n kọ́ orin ewì ìfadúkù ọ̀tọ̀tẹ̀ ọ̀jọ̀gbọ́n akọrin tó lórí pípẹ́ ìlúlu ọ̀tẹ̀ orin ewì mi ò ìṣèjà ìmọ̀ràn ni mo sì ń mú wá sí ọ létí ológun dúdú pé kọ́ ya tórin mi kọ kọ́mọ líle Yorùbá ọmọ lọ́gùn gànà kó sí kànga ni mo ṣe ń kọrin bójú ajá bá ń léwu ẹnu ehoro kọ́ ló yẹ ká ti gbọ́ orin ládé ńládé Aláàfin ò ládé orin òpònú ni yá kọ̀ mí Ọọ̀ni rìsà pàtàkì ọba ló jẹ́ nílẹ̀ Yorùbá ọba gbogbo wa ló jẹ́ ọba Yorùbá l'Aláàfin ọba ńlá jọ ni wọ́n orin tó lè mú ọsọ rí mọ́rí kọ́ ló yẹ ká kọrin ó kọ kí ni Yorùbá fẹ́ gan-an nínú dúkùú ṣe ló yẹ ká kọrin tó bá lórí pípé ó kọrin tó lè pẹ̀tù síjà pàtàkì làwọn ọba méjèèjì fáwọn ọmọ Yorùbá ògo Yorùbá náà jẹ́ àlèrí àmúṣakọ ká tún yan ní fanda bí wọ́n bá tiẹ̀ wá lọ́rọ̀ ìjà àbédè àìyedè iṣẹ́ akọrin ni kó forin ké sí hàn kí wọ́n fara wọn mọ́ra èwo wá ní takíyẹ̀yẹ́ akọrin kéwì tó wọ 70 years tán títún kérùkù ẹjọ́ dárí bọ́mọdé gbé bèbí pọ̀n. ó ṣe díẹ̀ sà ọkọ̀ òṣèlú dùndú yín látàájù dákun mọ́bìnrin ewì jẹ́ máa lọ́wọ́ bàbá wa Lárewájú kọrin ọgbọ́n Ọlárewájú kú iṣẹ́ ọwẹ́ òkú iṣẹ́ ọwẹ́ ń tàn sí ni kò sẹ́ni tá a ṣàtúpalẹ̀ orin ewì tí ò ní rí tiẹ̀ mú ń bẹ̀. ológun dúdú àtúpalẹ̀ iṣẹ́ rẹ̀ dànà evergreen dà níbẹ̀. bàbá wa Ọlátúbọ̀sún Ọládàpọ̀ kọrin ewì nínú iṣẹ́ gbọ̀kàngbàkan ni bàbá ń bẹ láyé kórí ó jẹ́ bàbá ó pẹ́ kánrin àtúpalẹ̀ iṣẹ́ Ọlátúbọ̀sún ò lè kú láyé ẹni kọ́ ológun dúdú ó fi evergreen hàn nínú iṣẹ́ ológun dúdú bá ọba mọ̀rọ̀ sọ máa rántí ẹni tó mọ̀rọ̀ gbọ́ a ò fórin tó lè fogun fọ̀tẹ̀ nílẹ̀ Yorùbá ká kọrin ó rorí kó tó kọrin ni ọ̀rọ̀ àgàlàmọ̀sà bó lè dogun kó dọ̀tẹ̀ ló bá ti Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ lọ́jọ́ sí ó níye orí tán bẹ́ ó níye ilé tó dahoro ó níye èèyàn pàtàkì tí ò jẹ́ èèyàn mọ́ tógun sunlé sun odidi èèyàn tó jólé dànù ọ̀rọ̀ bí títẹ̀ èèyàn ò kà sí nípa bẹ́ẹ̀ bá wọn lọ́nà ẹ̀ nà wọ́n lọ́rẹ́ bẹ́ẹ̀ rẹ́sẹ̀ wọn ẹ̀dá nǹkan lé ká kọrin ó rorí kó tó lanu kọrin ni à ń lanu gbàù kéwì gbàù kọ́ lórin ewì olórí pípé la kéwì tí í kọ́ yàn ọmọ líle kẹ́ ò sí láàrin akéwì àwọn tí ń gbọ́ orin wọ́n lórí pípé gbogbo wọn ni wọ́n nímọ̀ níkùn Mr. ológun dúdú ẹ máa rorí kẹ́ ẹ tó lanu kọrin kò sọ́ba tó ṣe é rí bí nílẹ̀ Yorùbá àfọ̀bá Sẹ̀míù Ifọ̀ lórí ilé tó gbádé kárí tí ń fọ́ ti aráàlú ẹ̀ pàtàkì lórí ewì lọ́wọ́ àwọn ọmọ Yorùbá ní tipẹ́tipẹ́ ìgbà tó di ti kéńbérí dàdàlú lórí di yẹpẹrẹ orin ní tolé ọ̀rọ̀ ní dàlúrú bẹ́ẹ̀ bá mọ tó kàn mọ́ ẹ jẹ́ gbẹ́nu dákẹ́ ọkọ̀ sọ́jà tí ó lè bá skáùtù jà ọ̀rọ̀ orin ọ̀rọ̀ ọ̀tẹ̀ èmi ò jù ọ́ ìwọ ò jù mí ló bá ti kiri Álímì nílọrin Àfọ̀njá lọ́jọ́ sí tẹ́ni amúwá kó wá mọ̀ bá ní gbé gbalé lọ́wọ́ onílé ọ̀rọ̀ Àfọ̀njá ń jàrà nílọrin dòní kórí ó gba Yorùbá lórí ìjà àgbà èyí tó yẹ ká kọrin pìtàn rán àwọn aládé méjèèjì yìí létí òṣèlú ló ń dẹ wọ́n síra wọn ni àbíta ó lẹ̀ tó ṣépè ní tún jà nílẹ̀ rántó ni bíbá wa bá lẹ́bọ kí wọ́n ó yá aru bó bá ṣètùtù kí wọ́n ó yá mọ̀nà tó tọ̀ ká rán wọn létí pé báwọn olórí ṣe ṣe nílọrin rèé tọmọ Fúlàní rọ́wọ́ mú ṣe ẹ̀ tún bẹ́ẹ̀ ṣe ti fi àtọ̀yọ́ bẹ́ẹ̀ ni akúrí akọrin tí ń kọrin ogun Gàǹbàrí tó ya pápá ńlá gé òbọ́ bá wọn sọ̀rọ̀ ìjà gbogbo ẹ̀míà ní mu fúrá àti kùnú pọ̀ ọba Ìgbò ń jobi pọ̀ wọn ò bínú òbí ọba Abáòjìjà àgbà pẹ̀lú ọba Enugu ti ilé ọba aládé ní Dógúndọdẹ àtọba àti ìjòyè nílẹ̀ Yorùbá ẹ tètè ṣèpàdé láàrin Ọ̀yọ́ àti Ifẹ̀ kán mọ́ jìjà àgbà mọ́ akúkú mọ bí orírun ọmọ aládé dúró sí a sì mọ ìtàn a sì mọ ọba tán lòun lòdì ilẹ̀ láyé Ọ̀rànmíyàn ká gbàgbé ọ̀rọ̀ àná àti tẹ̀yìn ibi ojú lajú dé yìí káwá bí Yorùbá ó ti gòkè àgbà ni
ọba Sókótó lágbára lọ́wọ́ ọmọ yóò wá ọmọ ọ̀nà òsì ní tòbí ò tó pín kí wàá ló dé títọ́ ọmọ aládé fi fadúkù ọ̀tẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ pé kò sórúkọ tó pọ́pùlà bí owó nílẹ̀ Yorùbá orúkọ ọ̀dẹ́ halẹ̀ mímọ̀ ni tàlàáfíà òsì tẹ̀tì orúkọ gbogbo ọba aládé ní tàn bí ìràwọ̀ ó ní mo ṣe ń fàṣìkò yìí ké sí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà bàbá wa Aláàfin Ọ̀yọ́ ẹ dákun ẹjọ́ jèbùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ ẹjọgun omi ẹyẹ bára yín fa lọ́bọ̀lọ́bọ̀ kí gbogbo àwa alájàngúlà ó ṣàgbéjẹ mọ́wọ́ ogún tó nílẹ̀ Yorùbá mọ̀nà káyì ẹni bá dé mọ́tò rẹ̀ lóbu á mọ̀ pé ohun tí wọ́n ń pè lógun ìlú òda wọ́n jọ ń gbé wọ́n ń fẹ́ mọ ara wọn lọ́wọ́ ara wọn ọ̀rọ̀ mi ò lè gbà ìwọ náà ò sì tó ń lò fogun wọ́n jólé ọmọ èèyàn sùn nínú ẹ̀jẹ̀. ó ní mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ gọ́vnà Adélékè tìpínlẹ̀ Ọ̀ṣun kó tún bá wa mójútó ni kólógun ó gbógun ìyẹn di pa ó dòrìrè kí gbogbo àwọn alájàngúlà ó dúró káyé rọ́bà fín ọba kan ló lágbára jù ọ̀kan ni ò jẹ́ pàtàkì ntó kàn ní pé kí wọ́n fagbára wọn tún lé ọmọ aládé ṣe ẹ gbà wá lọ́wọ́ báńdíìtì kálọ́lọ́pàá ìpínlẹ̀ káríta mọ̀tẹ́kùn rò kẹ́tù ààbò Yorùbá ó lè dúró kó sáká ojú ogun kọ́ nílé ọmọ aládé ogun tó káyé bára wa jagun mo gbórin tó mo gbó Olúbùnmi lórí afẹ́fẹ́ lórí online ìgbé àlàáfíà ní kẹfà láàfin pé kí wọn ó rọra ṣe ó tún ké sí bàbá wa Ọ̀ọ̀nìrìṣà pé kí wọn ó jèbùrẹ́ èwo wa alákéwì tí ń kéwì ọ̀ràn káwọn ọ̀jọ̀gbọ́n akéwì ò tètè kọrin bẹ̀bẹ̀ àwọn ọmọ líle tí wọlé bàbá dànù bó bá sọ pé ta ló sọ bẹ́ẹ̀ léwì bí ń tí ẹjọ́ yé wọn pé ọmọ yín ni èmi ọmọ yín olófin méje agbọ́n ńlá tí ta orí àṣẹ bí òkúta ọ̀rọ̀ ń gbọ́dọ̀ tí rèé lálásejù lẹ́sẹ̀ pì í.